Ṣọlápé, ah, Ọlọ́run, ó mà dá kéèyàn lọ́pọlọ. Ṣọlápé, ó mà dá kéèyàn lọ́pọlọ. Ah, mo ní business yẹ, má máa kó wá sórí social media. Ẹ jọ̀ọ́, ẹ bá mi knock sense sí orí ọmọdé yìí. Má máa kó business yẹ wá sórí social media. Mi ò sọ pé kó má polówó ọjà ẹ. But tó bá ti ń di pé tí bá jẹ yín láṣọ, pé office line. Ṣé ìwọ ò mọ àwọn tó gbé order fún ẹ ni? O mọ àwọn tó gbáṣọ fún ẹ ni? O mọ àwọn tó gbé order fún ẹ. Òun kọ́ lẹ̀ bó ṣe ní staff tó as a business tycoon tó gbé rẹ̀. O ṣẹ̀ wá sórí social media. Tí bá jẹ yín láṣọ ẹlẹ́yà, pé office line. Tí bá jẹ yín, ṣé kò sí time frame tẹ́ fi sọ pé ẹ máa ránṣọ yẹn ni? Because sometimes I wonder, bóyá you used to think it's a flex because it's not. Tó bá yá sí, wàá jáde, wàá ní Ìyábọ̀ ló bá tiẹ̀ jẹ́ o. Ìyábọ̀ ti rún tí ẹ pa. Are you taking note of the things coming out of your mouth? Tó bá fẹ́ flex, tó bá fẹ́ búgà, these are not the things to use to búgà as a business owner. Aṣọ tó bá rán, tó bá dispose, tó bá fẹ́ send out, ló yẹ kó máa pack pé aṣọ yín ti ready o, aṣọ yín ti ready o, wọ́n máa send aṣọ yín lẹ́ni, ẹ máa gbà lọ́la. Nǹkan tó yẹ kó máa sọ nìyẹn náà. Tó bá yẹn sì wà ní Ìyábọ̀ ti bà tẹ́ jẹ́, ó ti rún tí ẹ o, òun ni ò jẹ́ kó ta o, wípé òkúta ti wọnú ọjà ẹ. The things that come out of your mouth, mo ní ṣe ló dàbẹ́ ni pé you are self-sabotaging yourself. Òun sọ pé èèyàn tó bá gbé aṣọ fún ẹ, kó gbé office line. Ṣé ìgbà tí wà tẹni ọjọ́ agree, ẹ̀jọ ní time tẹ́jọ́ agree sí ni? Ẹ̀jọ ní design tẹ́jọ́ rán ni? O kọ nọ́mbà ẹni yẹn sílẹ̀ ni? Ṣé customer ló ṣẹ̀ tó máa gbé pé ṣe ti ránṣọ ohun tán? Think now, Ṣọlápé. What type of business are you running? Èèyàn tó pé ẹni aláṣọ òbòjì gan ò parọ́. What type of freaking business are you running? Mo ní sometimes ó máa ń dàbẹ́ ni pé o máa ń self-sabotage ara ẹ. Because you used to think that you are on top of the world. Even if it's at that, Ṣọlápé, you are supposed to tell your staff wípé àwọn tó gbé aṣọ fún ẹ ṣe bó ní record, ṣé wọn ò ní record ni? You're supposed to tell your staff wípé àwọn tó gbé aṣọ fún yín o, ẹ bẹ̀rẹ̀ sí ń pé wọn o. Have you lost their contact? Have you lost their... ṣe bó níbi tẹ́ ẹ ti pàdé? Ṣé orí fracas ilẹ̀ ti pàdé ni náà ti gbé aṣọ fún ẹ? Even nǹkan kan tó order aṣọ, kan tó gbé aṣọ fún ẹ, wọ́n máa sanwó náà. There will be a conversation back and forth. Kó tó di pé wọ́n sanwó aṣọ. You don't have a record of them. You are coming to social media pé tẹ́ bá gbé aṣọ fún mi, ẹ pé office line mi o. Ká lè tètè send aṣọ yín o because I'm busy. You are even too busy for your customer. Wọ́n máa sọ pé Ìyábọ̀ Òjó tó bá ti ń fọwọ́ kojú ó máa bó ìwọ fún ara ẹ ló ń bá yá ara ẹ jẹ́. Ìwọ fún ara ẹ ló ń bá yá ara ẹ jẹ́, Ṣọlápé. Kì í ṣe Ìyábọ̀ Òjó kankan. Ìwọ fún ara ẹ ló ti rún ti ara ẹ jégéjégé. Mi ìrírú ẹ̀rí láyé mi. The moment you come to social media to say something like that about your business, number one, kò yé ẹ pé àwọn èèyàn máa pick ẹ wípé so tí bá gbé aṣọ fún ọmọbìnrin bí eléyìí ló ṣe máa ṣe. Kò ní rántí pé mo gbáṣọ fún òun, ó dẹ̀ ti gbowó. O dẹ̀ mọ àwọn tó gbáṣọ fún ẹ. Ṣé bó péré ẹ ní bó ti ń ṣe business láti inú oyún ni? Business tycoon. Ṣé bó sọ pé o ti ń ṣe business? There are some things you are not supposed to... Okay, wọ́jọ́ ọ̀lẹ̀ yẹn. Wọ́jọ́ tó sọ pé advice to withdraw. Tí sọ pé more than 15 people ló kà ńjọ́ yẹn pé tó ń sọ fún wọn pé advice to withdraw. Ṣé wọn ò ní contact ni? Ṣé wọn ò ní contact tó lè get wọn tó lè fi reach wọn ni? More than 15 people ló ń sọ fún lórí life advice to withdraw. Ẹ máa kúrò mẹ́ẹ̀, mo máa fún yín lẹ́ǹbó mi. What are you telling your potential future customers? Tó lè mo ṣe máa sọ fún ẹ pé you gbọ́n, you used to think that you are smart, but you are not. The things you say, oh my God, Ṣọlápé, the things you say is telling a lot about you. The things you say. Just imagine.
You are not supposed to do that show. You are not supposed to even do that show. You have their contact, you have their number, you have everything. Tó bá ní customer ṣó ní ní contact, ò ní ní delivery details ni. Ò ní ní ọjọ́ tó ẹ dá pé òun fẹ́ gbaṣọ ni. You now come to social media to say that to you is a flex. Orí ẹ̀ ò pé. They have to reach out to you for something they've already paid for. Wá ní ti bá láṣọ lọ́wọ́ yín. Ìgbà tó ti jẹ́ pé kó máa ṣépè fọmọ, kó máa ṣépè fún yàn, fún yẹ̀yàn, kó máa ṣe oríṣiríṣi, kó máa parọ́. That is the only thing that is full your dumb brain. Tó bá yẹ pé kán ṣépè báyìí kán kí èpè mọ́lẹ̀, wà á rántí èpè tó fẹ́ ṣẹ́. Tó bá yẹ pé kán borúkọ èèyàn jẹ́ báyìí, wà á mọ bó ṣe fẹ́. Tó bá yẹ pé kán twist story, kó force ara ẹ sínú story tó belong sí. Wọ́n ní wọ́n slain èèyàn, olójoojúmọ́ náà slain yẹn. It's so sad for you. At this point, this is how you run a business. It is sad for you. Another thing, kí ló dé tí ó tún wọ turtleneck? Hey, Allah. Sorry, Ṣọlápé. Sorry. Yes, okay, ní kò fún ẹ. Let me tell you something, right? The problem is internal. It's not external. Ṣọlápé, the problem, Tony, is internal. That is why the skin tag keeps coming back. Kì í ṣe pé kó máa fọ̀bẹ́rẹ́, kó máa shave it off. It will still grow back. Because I think you have insulin issue. Blood sugar wàhálà ló ń worry ẹ. If you look at you very well, ẹ máa rí pé òun kò tọ́jú ara ẹ̀. So báwo gan ni ò ṣe ní insulin issue? Kò tọ́jú ara ẹ̀ náà. Ojoojúmọ́ fracas. Kò jẹ oúnjẹ gidi. Kò fúnra ẹ̀ lọ́kàn balẹ̀. Your eyes is telling of stress. Your neck is telling of insulin issue. Lọ sọ́dọ̀ doctor. You need to see a doctor ASAP. Ẹ̀mí iṣẹ́ gùn jẹ̀mí èèyàn lọ. If you want to stay here for a longer time, you need to go and see the doctor. This skin tag tó ń jáde any small thing, wàá ti faṣọ dọ́rùn, wàá ti faṣọ sọ́rùn. Ó dẹ̀ ń rẹ, òun laser ẹ̀ kò dẹ̀ lọ. Does that not tell you pé the more bó bá ṣe ń rẹ tó, the more lòun regrow? That means there is something wrong inside your blood that you need to treat. But you are neglecting that. Ìyàbọ̀ Òjó. Look at yourself. Look at you. Pushing Jera alive. Look at you. Otuti blessing fún aṣọ mọ́rùn. How many months ago lo lọ rẹ́ eléyìí tó wà ńbẹ̀ kúrò? How many months ago? Wo ìgbà tó rẹ́ yẹn wọ́n sọ fún ẹ pé this is all. This is not all. You need to take a rest. You need to visit a doctor. They need to prescribe for you a good medication. Tó máa jẹ́ pé tó bá ti lè clear láti inú, kò lè grow mọ́. Ó ti ń fún aṣọ mọ́rùn. Look at you. Ìgbà tó ní tọ́jú ara ẹ̀, tó máa wéyàn tó fẹ́ bá tiẹ̀ jẹ́, tó máa wọ́mọ, tó máa gbé ṣéke, tó máa ṣe kinní kan. Láti dẹ̀ ń bá ẹ sùn bó ṣe rí bí ìgùnnùkó yẹn. Láti dẹ̀ ń bá ẹ sùn bó ṣe rí yẹn. Kò dẹ̀ sẹ́nibọ́dì ń bẹ́ yẹn tó lè sọ fún ẹ pé àǹtí ẹ lọ hospital. It tells on your eyes, it tells on your neck. Ṣorí neck yẹn. Ṣé o mọ̀ pé ọrùn ló gbé orí dúró? Ọrùn ẹ ò dẹ̀ dáa mọ́, Ṣọlápé. Tí nǹkan bá ti lè ṣe orí, o mọ how many sensory organ tó wà lórí. Tí nǹkan bá ti lè ṣe orí, ayé ẹ ti bàjẹ́. O gbọ́dọ̀ tún ọrùn yẹn ṣe by going to the doctor. Kán wo nǹkan tó ti fà sínú ayé ara ẹ. Bóyá ibi tó ti ń ṣògùn kiri, tó ti ń jẹbu kiri, ó ti lọ jẹ nǹkan, ó ti jẹ nǹkan tí ò yẹ kó o jẹ, tó ti ń affect insulin level ẹ, tó fi ń ní skin tag burúkú every 3 or 6 months. Tó bá rẹ kúrò, á tún regrow. Tó bá rẹ kúrò, á tún regrow. So ọpọlọ yẹ kó sọ fún ẹ pé it's not a skin thing, it's internal thing. Something is not right internally. Èèyàn tó bá tẹ̀tẹ̀ rí ẹ̀gbọ́n á mọ̀ pé something is not right with you. Ṣé ojú ò tẹ̀ kí n tí ẹ̀ bó ṣe máa ń fún turtleneck? How many minutes ló fi máa dọ́dọ̀ doctor tó fi máa ń fún turtleneck mọ́rún?
ìgbà tó yẹ pé o ò ní owó tó o ní òun náà kò yọ lára ẹ̀, o ò ní ná sí sára ẹ̀, wà á máa kọ́lé, wà á máa ralẹ̀ kiri, wà á máa ralẹ̀ sórí omi, wà á máa fìdí ilẹ̀ kiri. Use money to take care of yourself. Kó má jẹ́ pé next of kin ló máa ná gbogbo nǹkan tó o ṣiṣẹ́ fún. O kàn wálé ayé wá ṣiṣẹ́ ni. Something is wrong with you. You have an underlying health condition that needs to be taken care of as soon as possible. Insulin ò kì í ṣe nǹkan tó ń fi ń ṣeré. Before you know, o ti ní diabetes type 1 or type 2. Because you are neglecting your health. Ṣé kò ṣe ṣó lé ní wá ń bẹ̀rẹ̀? Ẹ̀yin èèyàn, ṣé kìí ṣe ṣó lé ní? Àbí kí má ṣe ṣó lé ní? Ṣé kìí ṣe ṣó? Òbè ìkírun. Òbè ìkírun ò máa ní insulin kìíní. Kò máa ní issue pẹ̀lú ọrùn ẹ̀, kò máa sí skin tag, kò máa sí nǹkan kan. Òbè ìkírun ò máa ní anything. Ìwọ ló jáde, ṣé kò ṣe ṣó? Àwọn wo ló fẹ́ wá oppress? Òun ṣì kiri, ó ṣí látàbújá, ó ṣí wá sẹ́kọ̀ọ́. Ìgbà tó máa dẹ́kọ̀ọ́ náà, the only thing tó jáde lẹ́nu ẹ̀, tí n bá jẹ yín láṣọ, tí n bá jẹ yín. Ṣé ìyẹn yẹ kó jáde lẹ́nu èèyàn tó ti ń ṣe business for over 20 years? Òun béèrè lọ́wọ́ customer pé tí n bá jẹ yín láṣọ, ẹ pè mí o. Mi understand. Kàn pè ẹ́ lẹ́yìn ìgbà tó ti sanwó fún ẹ. O ò gba contact wọn. Ṣé bó máa ń sọ pé ó máa ń gbé ṣẹ̀dá wọn lọ wò ni? For every customer tó bá ní, ẹnu ẹ̀ náà ló fi sọ. Ó ló máa kọ́kọ́ lọ bẹ̀ ṣẹ̀dá wọn wò. You'll be sabotaging yourself with your mouth and you'll be screaming. Ìyábọ̀ ti bà tiẹ̀ jẹ́, Ìyábọ̀ ti run ayé ẹ̀ ti bàjẹ́. Make it make sense, Ṣọlápé. Bọ́dà Láti ń kọ́ mọ adúrú ọdún tó ti kọjá. Tá a rí Bọ́dà Láti kò ṣọdún rí. Tó bá tiẹ̀ gbogbo ẹ̀, ṣé kò tún yẹ kó o tún ṣọdún fún un? Bọ́dà Láti tún ti lọ báráyé fọwọ́ tì níbi tó wà. Ọdún yìí tún ti lọ, ó tún ti lọ mọ́ Bọ́dà Láti lọ́wọ́, ó tún ti ṣòfò another year. Iléyá tún ti lọ mọ́ yín lára, ẹ tún ti ṣòfò another year. Àtọkọ àtìyàwó ẹ kàn ṣẹ̀sìn kiri ni. Owó tí mo ní mò ń yá ẹ yìí o. There are things you don't say in business. You don't say that. There is a way you and your customer communicate. Kó tó di pé wọ́n ra nǹkan lọ́wọ́ ẹ. You will ask your staff to look for their contacts. Not for you to come to social media. That means that you are not even keeping track of the things you're selling. You are not keeping track, because if you are keeping track of the things you're selling, you will know the people that buy from you, how many people that buy from you. Àbí kó dẹ̀ jẹ́ pé o ò ní order yẹn lẹ̀, o ṣe lọ gbà, ìwọ náà lọ gbà nù Ìdúmọ̀tà ni. Àbó lọ gbà ń Balógun market, o ò ní, o ṣe lọ place order yẹn. Even as at that, tó o bá ní, ṣé o mọ orúkọ àwọn èèyàn tó ra nǹkan lọ́wọ́ ẹ̀, ṣé o kọ́ lẹ́ni, ṣé o save ẹ̀ ni? Tó fi wá ń jáde lórí social media pé tẹ bá láṣọ ilé nílé yá kọ̀là, tẹ bá láṣọ ilé yá lọ́wọ́ mi, tẹ bá láṣọ ọdún lọ́wọ́ mi, ẹ pè mí o kí n lè bá yín send ẹ̀. Ta ló ṣe máa ra? Ṣé wọ́n ra aṣọ ilé yá ní quarter-to? Ní quarter-to náà ra aṣọ ilé yá tó ṣe ń sọ pé kán pè ẹ́ kó lè send ẹ̀. Ṣọlápé, sórí Ọlọ́run má yẹ kó kàn máa ṣiṣẹ́ bí erin kó máa jẹjẹ ìrírí. You don't have to work. If you are not keeping track, you don't have to work bí wèrè, bí èèyàn tó fẹ́ kú. Bó ṣe ń ṣiṣẹ́ yìí, kò yẹ kó ṣiṣẹ́ tó tó yẹn. Òun ṣiṣẹ́ double, ó dẹ̀ ń jẹjẹ ìrírí. Iṣẹ́ double triple ló ń ṣe tó ń jẹjẹ ìrírí lórí. Because you are not working smart. Wà mọ́, wọn rà lọ́wọ́ ẹ̀, gbogbo business ti lulẹ̀. Look at the things coming out of your mouth. Even with èpè tó ń ṣe gan, business máa ń lulẹ̀. Not keeping track, business máa ń lulẹ̀. But you come out and say that Ìyábọ̀ Òjó ló sá sọ́ndà Gistlover tó ń ba tiẹ̀ jẹ́. Nǹkan tó máa jáde tó máa sọ nìyẹn náà. Ìyábọ̀ Òjó sá pamọ́ sí Gistlover, ó ń ba ti family ẹ̀ jẹ́, ó ń ba ti wọn ọ̀dẹ̀ rí ẹ̀. Ṣèbí ibi tó jókòó sí tó ti ń wá nọ́mbà customer tó rajà lọ́wọ́ ẹ̀ ní Fọlá ti gbé kọ̀ǹténà méjì wọlé. Sold out. Ibi tó jókòó sí tó ti ń sọ pé Fọlá ò ní nǹkan kan. Ṣé o mọ̀ pé most of the things tó wà nínú kọ̀ǹténà yìí, ṣé o mọ̀ pé wọ́n ti sanwó ẹ̀ ṣá? Kì í ṣe pé ó fowó ẹ̀ rà o, ó ṣẹ̀ wá máa tuta o. Wọ́n ti sanwó ẹ̀ fún. Ẹyọ kan ló plan, méjì ló dín sí.
níbi tó jókòó sí tó ti ń wá kò ní nǹkan kan ṣé yẹ kó máa ṣe pre-order tí wọ́n fojú di ṣọlá pé mo dẹ̀ mọ̀ lórí social media ẹ lọ kọ́lẹ̀ ẹni ẹlẹ́yà tí mo sọ bẹ́ẹ̀ òun náà ṣì máa lọ ṣe pre-order tí wọ́n fojú di pé ṣé tó bá yẹ pé Fọlá lówó lọ́wọ́ ṣó yẹ kó lọ China kó lọ máa ṣe pre-order tí wọ́n fojú di ó sì máa wá ṣe lórí social media wàá yìí wà ní ẹṣẹ́ mọ̀ pé irú pre-order tí wọ́n ṣe ó yàtọ̀ sí irú ilé tí Fọlá ń ṣe ṣáàmọ̀ ẹni Ṣọlá pé ó sì máa wá ṣe torí ọjà pre-order yẹn wọ́n ti sanwó ẹ̀ kí kọ́ńténà gan tó dé 2 weeks péré kọ́ńténà máa land wọ́n ti san ó ti make owó ẹ̀ wàá wá òkè o Ṣọlá pé ṣàtọ́jú ara ẹ̀ ṣàtọ́jú this skin tag that keep reappearing go to the doctor ẹ sọ fún ẹ̀yin warriors olórí burúkú tó yẹ pé ìjà nìkan lẹ́mọ̀ ọjà ẹ sọ fún pé kó lọ sọ́dọ̀ doctor it's not normal